ẹ mọ̀ ńlẹ́ o, ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa nílé lóko àtìlẹ́yìn òde pátápátá gbogbo ọmọ kóòtù òjìrè gbogbo ọmọ Yorùbá pátápátá ni mo kí o wípé a kú dédé àkókò yìí a kú bójú ọjọ́ ti rí níbi gbogbo tẹ́ tí náà àǹfààní àti mọ̀ gbọ́ wa ojú ọjọ́ ò ní nira mọ́ wa a mọ̀ tù wá lára ni kò ní lé koko mọ́ wa láṣẹ Lédùmarè ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Olómi Ọgbọ́n TV yìí gbogbo ṣùgbọ́n àkàrẹ fún yín ẹ má gbàgbé ẹ bá subscribe ẹ jẹ́ kí subscription wa ẹ jẹ́ kó tiẹ̀ gbéra ńlẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ sì rí ẹ máa fi èròǹgbà yín ṣọwọ́ sábẹ́ comment section mo rí ọ̀pọ̀lọpọ̀ èròǹgbà mo rí ọ̀rọ̀ tí àwọn ẹlòmíín tí wọ́n ń fi ránṣẹ́ a sì dúpẹ́ pé òkun lórí àwọn tí wọ́n ń pè wá tí wọ́n ń pàkíyèsí wa sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan àti àwọn tí wọ́n ń gbóṣùbà kárí fún wa a dúpẹ́ lọ́wọ́ wọn àwọn tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa fún ìpolówó ọjà àyè ṣí sílẹ̀ lórí ẹ̀rọ tí ìbánisọ̀rọ̀ tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí lẹ́lẹ̀ pè wá sí. ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkọ̀ kábíyèsí ẹ mọ̀ yí pé gbogbo wa wò ó pé àwọn kan sọ ìròyìn gbé jáde pé wọ́n ní ìkan lára ọmọ Ọ̀yọ́ ló ra ọkọ̀ fún kábíyèsí wọ́n ní bóyá ń gbà ọkọ̀ fún kábíyèsí ni wọ́n padà ẹni tó rọkọ̀ fún wọn ló customize ẹ̀ ló gbé crest sí ọ̀rọ̀ padà wá jẹyọ mo rí àwọn kankan tí mo rí pé irọ́ ẹni tó ra ọkọ̀ kọ́ ló gbé crest sí mo fẹ́ kẹ́ ẹ ṣàkíyèsí ẹ wo ọkọ̀ yẹn ẹ wo ọkọ̀ yìí o ọkọ̀ yẹn rèé o ẹ rí wípé ohun tó wà ń bẹ ẹmpẹ́rọ̀ tí wọ́n fi sí nísìn nǹkan ló wà ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ crest tí kábíyèsí ń lò nínú ọkọ̀ wọn òun náà ni wọ́n ṣe irú ẹ̀ ni wọ́n ṣe sí Escalade yìí nígbà tó dé o Aláàfin nísàlẹ̀ ọwakọ̀ ikú bàbá yèyé ẹ̀yin náà farabalẹ̀ wo ọkọ̀ yẹn ok mo sì máa play fọ́nrán fídíò ọkọ̀ yẹn fún yín tẹ́ ẹ máa farabalẹ̀ wò maybe bóyá àwọn ti gbàgbé wípé wọ́n ti fi crest yẹn sí tẹ́lẹ̀ wọ́n wá ṣàlàyé fún yín nínú gbogbo ìgbà tí wọ́n gbé ọkọ̀ yìí káàkiri yìí inú Ọ̀yọ́ ni o crest tó wà lára ẹ̀ Aláàfin wà lókè round báyìí ikú bàbá yèyé wà ní round nísàlẹ̀ báyìí bí Aláàfin Ọ̀yọ́ àti tàná bí wọ́n ṣe customize mọ́tò wọn nìyẹn now nígbà tí ṣíṣe wá kàn tí wọ́n ń jáde tí wọ́n fẹ́ kúrò lọ́yọ̀ọ́ lọ sí gbangba lọ sínú ìlú lọ sí ibi àpèjẹ wo dẹ̀ ní ibi àpèjẹ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ògùn gómìnà tẹ́lẹ̀ rí ìyẹn tó jẹ́ pé wọ́n wà ní Senate House of Senate lọ́wọ́lọ́wọ́ báyìí olóyè Ọ̀túnba Gbénga Daniel OGD tí wọ́n fẹ́ lọ fún 70th birthday wọn ni wọ́n change crest yẹn ní crest yẹn change ẹ rí fọ́nrán fídíò nígbà tí wọ́n dé sí ibi àpèjẹ 70th birthday OGD ẹ rí pé ibẹ̀ yẹn ni fọ́nrán fídíò ti jẹyọ káàkiri nígbà tí wọ́n ti ra mọ́tò yẹn kí lórúkọ ẹ̀ ohun tó wà ń bẹ̀ emperor kan ló wà ń bẹ̀ tẹ́lẹ̀ now àwọn tí wọ́n sọ wípé kò séèyàn kankan tó ń rúgbó ńlẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ tí kábíyèsí ń gbé èmi ò rí pọ̀ parọ́ ohun tí kábíyèsí ń ṣe kábíyèsí mọ̀ tó ń ṣe wọ́n mọ̀ tó ń ṣe and it is intentional act ìgbésẹ̀ yẹn ni mo dẹ̀ wá ń wòó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbésẹ̀ yìí kò mú àlàáfíà wá sílẹ̀ Yorùbá agídí àti tìpátìkúùkù kọ́ lèèyàn fi ń joyè bàbá èèyàn béèyàn bá fi agídí àti tìpátìkúùkù joyè bàbá èèyàn ìlú ò ní tòrò
nítorí pé alágídí oníjà gbòòrò àwọn aráàlú ó pè é akọni ẹgbẹ́ fún kó já rí mú mi ṣùgbọ́n fẹ́ wà lórí ipò bàbá rẹ̀ ẹjọ́ wà lórí ipò bàbá rẹ̀ káwọn aráàlú náà ká sì wà ní ayé ara wa ṣùgbọ́n ní bá fi sùúrù àti wà pẹ̀lẹ́ jóyè àwọn aráàlú àṣùgbà rẹ̀ pẹ̀lú bẹ́ẹ̀ bá sọ wípé Aláàfin is the paramount ruler of Yorùbá race ǹjẹ́ gbogbo Yorùbá race yìí ṣé wọ́n nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wá láti ọ̀dọ̀ Aláàfin yìí ẹjá gbé yẹ̀wò gbogbo ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Aláàfin ni olórí Aláàfin ni olórí ẹ jẹ́ kó ní kálukú máa mọ̀ lọ́kàn ara rẹ̀ ẹni bá gba Aláàfin lólórí déédéé ẹni bá gbọ̀ ní ìrìṣà lólórí déédéé ẹni tíjọba rẹ̀ bá recognize déédéé ẹni tíjọba ò bá recognize déédéé we can never force things a lè force things láti ẹnu ara wa a lè force things láti fira wa sórí ipò kò possible now no onírìṣà ibi tó wà kò possible kí wọ́n force ara wọn síbẹ̀ kódà ọ̀rọ̀ tó bá ti jọrọ ọmọ ọ̀rọ̀ Yorùbá nígbà tí Buhari wà lórí àpèrè Ọ̀ṣínbàjò ni wọ́n máa ní kí wọ́n gbé lọ sọ́dọ̀ ẹ̀ nítorí pé ó gbà wípé Ọ̀ṣínbàjò ló mọ àṣà àti ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá bílẹ̀ ń ta sí ọmọ Yorùbá níbẹ̀ lórí àpèrè gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wọn kì í sọmọdé àgbàlagbà náà ni wọ́n ká yọ ọwọ́ bá wọn lọ́yàn àwọn olóṣèlú náà ṣe ń yọjú orí wọn kúrú tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣé wọ́n ti ní lé ní 80 ni ẹni tó ti lé ní 80 years ṣé kò ní mọ̀ tán bẹ́ẹ̀ ni kò ní ní ìrírí ni àwọn náà mọ̀ tán wọn náà ń ṣe tí wọ́n fi onírìṣà jẹ co-chairman fún gbogbo ìgbìmọ̀ lọ́balọ́ba lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n fi jẹ olórí chairman fún ìgbìmọ̀ lọ́balọ́ba ní South West àbí South West wọ́n mọ̀ tán ń ṣe náà àwa tí àwa wà pẹ̀lú kábíyèsí nítòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa tí à ń gbé ròyìn sí tata jẹ́ oníròyìn a lè kéré lọ́jọ́ orí tàbí a lè kéré lójú ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì wà tí ròyìn bá ti gbé jáde tí a máa yànnàná rẹ̀ tí a jọ máa gbé yẹ̀wò tó jẹ́ pé ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ẹ̀yin ọ̀mọ̀ye ẹ̀yin bàbá ẹ̀yin ìyá tẹ́ ń gbọ́ wa nílé tẹ́ mọ̀ jù wá lọ ẹ̀yin náà á gbé yẹ̀wò ẹ̀yin náà á wò wípé bí ẹyẹ bá ṣe fò náà lèèyàn sọ̀kò rẹ̀ báyé bá ti ń yí lèèyàn náà ń báyé yí bẹ́ẹ̀ ta sí bí ìtàn ṣe gbé wá kò sí ìtàn kan tó ta kò wípé ibi orísun rèé kò sí ìtàn kan tó ta kò wípé orísun òun ni Ilé Ifẹ̀ accepted èèyàn máa mo fi ṣe ẹ rí i pé mo máa ń fi ìlú Ẹ̀gbá mo máa fi ń ṣe example gan Lísàbí Agbóǹgbò Àkàlà òun kọ́ ló tẹ̀lú Ẹ̀gbá dó Lísàbí kọ́ ló tẹ̀lú Ẹ̀gbá dó tí àwọn èèyàn tí wọ́n bá ń gbé Lísàbí gẹ́gẹ́gẹ́gẹ́ inú máa ń bí àwọn ọmọ Ṣódẹkẹ́ ni nítorí pé Ṣódẹkẹ́ is one of the àwọn jagunjagun àti olórí tí wọ́n kọ́ dé Ẹ̀gbá ṣùgbọ́n Lísàbí Agbóǹgbò Àkàlà ó jẹ́ a brave person ó jẹ́ akíkanjú òun ló kojú àwọn ìlàrí Aláàfin ìgbé láyé àwọn ìṣẹ́rú lábẹ́ ẹ mọ́ àwọn ìsọ̀ṣẹ́kálẹ̀ kankan mọ́ òun ló gboríyìn náà Lísàbí nìkan so kọ́ ló wà nígbà yẹn tó jẹ́ akíkanjú wọ́n pọ̀ náà nígbà máa dé Abẹ́òkúta nígbà náà ṣé oko adágbá kọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ nígbà náà èèyàn kan ló ń já dágbà wọ́n padà wá gbé iyì àti àpọ́nlé ọdún Lísàbí ni wọ́n ń ṣe ní Ẹ̀gbá nísìnyí
tá ń bàbá Ẹ̀gbá àsọdún Aké tá ń bàbá Ẹ̀gbá gbogbo wọn parapọ̀ ṣùgbọ́n nítorí pé ẹni tó jẹ́ akíkanjú yẹn but at least oríkàlùkù wọn ò gbàgbé wípé gbogbo wọn jọ wà papọ̀ lóríṣun kan náà ni. So ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ mọ́tò yẹn o tí wọ́n brand tí wọ́n kọ emperor sí yẹn intentional kábíyèsí mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni o nítorí pé nǹkan tó wà lára mọ́tò yẹn kọ́ nìyẹn tẹ́lẹ̀ tó wà lára mọ́tò yẹn kọ́ nìyẹn tẹ́lẹ̀ nígbà tí wọ́n lọ sí birthday celebration OGD Ọ̀túnba Gbénga Daniel ni wọ́n change ẹ̀ ni wọ́n sọ di emperor. Ẹ wo ohun tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ Aláàfin ikú bàbá yèyé bí ó ṣe gbé àṣà àti ìṣe wa ọ̀rọ̀ yẹn bó ṣe gbé jáde bí mọ́tò yẹn bá ti yọ lọ́ọ̀kan a ti mọ̀ wípé ọba ilẹ̀ Yorùbá rèé. Agbára tí ń bẹ lórí àpèrè yẹn gan ló ń bẹ nínú ọ̀rọ̀ ikú bàbá yèyé Aláàfin ikú bàbá yèyé yẹn náà wọ́n wá pa orúkọ Aláàfin ikú bàbá yèyé wọ́n yọ ti sẹ́gbẹ́ kan àwa lọ gbé orúkọ èyìnbó àwa lọ gbé emperor lókè the paramount ruler of Yorùbá race ẹ̀yin náà gbé ìyẹ̀wò sí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ wáyé tẹ́ fi remove ẹ̀ bàbá tẹ̀ wá ń wo wípé nítorí pé a fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé àwa náà tó báyìí àwa náà tó rárá náà. I have noticed something about onírìṣà ò gbéra rẹ̀ pé òun tó bá kan òun tó bá kan gbogbo ipò tá à ń sọ yìí wọ́n ń pè onírìṣà síbẹ̀ ní pé ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí ẹ máa bọ̀ báyìí. Before the adventure kó tó di pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ gorí àpèrè yìí onírìṣà ò jà sí ibì kankan pẹ̀lú Adéyẹmí kí ọba Adéyẹmí tó wàjà lọ́nírìṣà ti wà lọ́wọ́n ipò yìí kò ṣe é pé wọ́n ṣe fi ọba onírìṣà sí àwọn ipò kọ̀ọ̀kan lẹ́yìn ìgbà tí ọba Adéyẹmí wàjà. Ipò wo ni ọba Adéyẹmí dì mú kí wọ́n tó wàjà tí onírìṣà gbà? Ẹ jẹ́ á bira wa léèrè kí là ń bára wa fa wàhálà fún? Ipò wo nǹkan tí ẹ kọ sí ara mọ́tò yìí ṣé ọba Adéyẹmí pẹ̀lú bí ọba Adéyẹmí bó ṣe fa wàhálà tó bí wọ́n ṣe sọ̀tàn tó àti tó dá ń bẹ̀ àti tí ò dá ń bẹ̀ bí wọ́n ṣe sọ tó ṣé wọ́n kọ sára mọ́tò wọn? Ọba Adéyẹmí ò pera rẹ̀ ní emperor gbogbo wa la mọ̀ pé His Imperial Majesty náà là ń pè wọ́n èèbó ni Aláàfin l'Aláàfin ń jẹ́ Ọọ̀ni l'Ọọ̀ni ń jẹ́ Aláké l'Aláké ń jẹ́ Àkárìgbò l'Àkárìgbò ń jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèbó ló tún fi ń dá wàhálà lẹ́ẹ̀ báyìí. Ọba Olúwo ti ìlú Ìwó gan tí wọ́n ní empire nínú ìran wọn gan rí tí wọ́n ní nínú ìtàn rí àwọn tó ń pera wọn ní emperor k'Aláàfin tó máa bẹ̀rẹ̀ sí ní pera wọn àwọn náà l'emperor báyìí. Ẹ má jẹ́ kí èèbó tún gba àṣà àti ìṣe wa lọ o. Ẹ̀yin náà ẹ wo ohun tó wà lára mọ́tò yẹn tẹ́lẹ̀ ẹ wo crest yẹn ṣé kò fine ju tó wà ń bẹ̀ nísìnyí gan? Ṣé kò fine ju tó wà ń bẹ̀ nísìnyí gan lọ? Wá èmi á máa bẹ̀bẹ̀ ní gbogbo ìgbà. Ohun tó kù fún wa ní ilẹ̀ Yorùbá gbogbo nǹkan ti tán. Àwọn bàbá wa wọ́n ti tà wá tán. Olè ọ̀kánjúà kí gbogbo ayé jẹ́ tiwọn nìkan. Wọ́n ti fi ta gbogbo gúnbí wa. Wọ́n ti tà á tán. Ọ̀kan ṣo tó kù fún wa òun l'àpèrè ọba. Èdè wa gan wọ́n ti tà á. Ṣàṣà níbi tí lọ́balọ́ba máa wà. Wọ́n máa wà láàárín àwọn tí ó jẹ́ pé wọ́n gbọ́ Yorùbá wọ́n dẹ̀ máa ṣe ìbò.
kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ṣe correct ara wọn recently ni. Gbogbo lọ́balọ́ba nìyẹn ṣìnà nígbà tí wọ́n ṣe gorí àpèrè. Àbí ṣé aṣọ wíwọ̀ wa ni? Ṣé àṣà wa ni wọ́n ti kó lọ́tàn? Ìṣẹ̀ṣe wa gan wọ́n ti gbà nítorí wọ́n ti ń bẹnu àtẹ́lù. Being a Christian, being a Muslim, wọ́n ti gbà wípé ẹni bá ti jẹ́ Christian, ẹni bá ti jẹ́ Mùsùlùmí, àwọn náà ló máa rí ìjọba Ọlọ́run wọ̀. Gbogbo àwọn tó bá ń ṣe ìṣẹ̀ṣe wọn ò lè rí ìjọba Ọlọ́run wọ̀, ẹ tú dànù. Ṣèbọn náà ló mú pásítọ̀ ìkọjá ààyè. Ọlọ́run ò ní run ẹni irú iṣẹ́ bẹ́ẹ̀ láyé. Ó fi ilé ìjọsìn ẹlẹ̀ ló lọ ń gbà inú ọgbà Ọ̀ṣun Òṣogbo ló lọ gbà bẹ̀ lọ láì ṣe pé bóyá wọ́n gbégún wá ní ṣọ́ọ̀ṣì ẹ̀. Àpèrè ọba yìí nìkan ṣo ló kù fún ànílẹ̀ Yorùbá. Olúṣọlá Olómi Ọgbọ́n ló kọ rẹ̀. Ẹ lọ wọ̀ wọ́n fọ́nrán fídíò yẹn kẹ́yìn náà rí ẹ̀rí máa jẹ́ ẹni so. Kí ni reason tí Aláàfin Ọ̀yọ́ máa fi ṣe bẹ́ẹ̀? Ẹ yọ ohun tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ kúrò, ẹ gbé tuntun míì síbẹ̀. Káriwó bá tún lè gba orí ẹ̀rọ ayélujára kan again. Ẹ lọ wò. Down there, Muslim. Yeah. Oh yeah, ó ti súnmọ́ mi bọ̀. Jẹ́ kó wá. Jẹ́ kó wá. Rọra ṣe sùúrù. Ó yá, gbé tán. Ayé yìí. Àmín. Alákùátá ìlà abìlà ilẹ̀. Àmín.
Tèmílẹ̀ títí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó Tèmílẹ̀ títí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.